Ẹ káalẹ́ gbogbo ọmọ Yorùbá nílé lóko. Èmi ọmọ yín náà ni bàbá Èkìtì gbòde. Aṣojú Sunday Ìgbòho lẹ́kìtì ṣẹ́gbọ́n mi, aṣojú bàbá Akíntóyè lẹ́kìtì, aṣojú gbogbo ọmọ Yorùbá lẹ́kìtì. Mo sọ pé Èkìtì jàjà ẹbí, Èkìtì dẹ̀ ń dalẹ̀. Èkìtì ò ní dúró síbi tí ò dáa fún ìran Yorùbá. Lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba tá à ń pariwo ẹ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ pé mo tún kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè àrólé Awólọ́wọ̀. Mo tún kí yín lórúkọ olóyè Chief Sunday Májàsọ́lá Òòṣà Fìwàgbáyì of Yorùbá land, Aníyì Káyé. Bẹ́ẹ̀ ni màmá ká máa pè ní adé orí ọ̀kín. Mo kí yín lórúkọ wọn, brother mi Ṣakiru Azeez, you are welcome. Lórí ọ̀rọ̀ àwọn lọ́balọ́ba tá à ń sọ lọ́wọ́, mo ṣe program kan ní ọwọ́ nǹkan bí aago bíi 5. Yes, mo ti gba àwọn ọ̀pọ̀lọpọ̀ call that they are threatening me pé I should stop it. Wọ́n á di fóònù nàmbà àwọn èmi náà máa ń gbé ni kí lè mọ̀ wípé mi ò bẹ̀rù anybody àfẹ́ni tó láyé àti ọ̀run. Àlélẹ́ tẹ́ kó Yorùbá ní páńpẹ́ mọ́ra ó tó gẹ́. Ẹ fẹ́ gba ọ̀dọ̀ àwọn ènìyàn, a ò gbà fún yín pé ojú ọmọ Yorùbá ti là. Ẹ wá fẹ́ gba ọ̀dọ̀ àwọn ọba wa wọlé pẹ̀lú owó. Ṣé ẹ mọ̀ pé mo sọ fún yín pé àwọn olóṣèlú ló wà ń díẹ̀? Èyí tí obìnrin kan sọ wípé àwọn kinní kan obìnrin ọ̀nà míyàn àwọn ti wá díẹ̀ dáadáa, owó ni gbogbo wọn ń wá. N tó dẹ̀ ń bí wọn nínú tó fọ́ wọn lórí, tó ń já wọn láyà ní lẹ́tà tí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà Májàsọ́lá one of Africa tó gbé lọ sí Great Britain. Bẹ́ẹ̀ wọ́n dẹ̀ tí ì rí kankan, they will still see more. Kò sí tẹ́tì tẹ́ ẹ lè ṣe fún irú àwa yìí. Àwa ti sáìn lórí ọ̀rọ̀ Yorùbá yìí. Àwa ò ní gbà kẹ́yìn ẹni bí kẹ́ báyé Yorùbá jẹ́. Not no. Ṣé ẹ mọ̀ pé mo sọ̀rọ̀ yìí? Mo ní àwọn olóṣèlú ni ọ̀pọ̀lọpọ̀ ọba Yorùbá tó pèsè mítì yẹn wọn ò mọ èrè ìdí tó fi pè wọ́n. Ṣé ẹ mọ̀ pé mo sọ bẹ́ẹ̀? Not no pé wọ́n ti pe àwọn bàbá kọ̀ọ̀kan tó ti bá wọn sọ̀rọ̀ pé ẹ stop àwọn mídíà yìí kéye sọ̀rọ̀ nípa mítì tó fẹ́ ṣe ní on the 7 pé nǹkan rere ló máa bá dé. Àwọn bàbá yẹn wá pè mí ní ìrọ̀lẹ́ yìí, they had them question. Wọ́n ní 3 question àwọn béèrè lọ́wọ́ wọn tí wọn ò rí ìdáhùn. Mo ní wọ́n ti pè mí bàbá yẹn ní bàbá Èkìtì, you must not stop. Tell your people. Jẹ́ kí àwọn ọmọ Yorùbá ó mọ̀ pé ìpàdé ọ̀ràn náà pe àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá sí. Ìpàdé ìbànújẹ́ ni o. Kóníkálukú kó fọ ọba ìlú ẹ̀ létí pé kábíyèsí o, no go area ní ìpàdé tó pè sọ́dọ̀ Ẹlẹ́gùṣì lẹ́kọ̀ọ́. Wọ́n fẹ́ fi sign agreement ikú fún ìran Yorùbá ni. We must not allow it. So kò sí tẹ́tìtẹ́ lè tẹ́tì irú àwa yìí. Tẹ́ bá ń gbọ́ dágúró kò ṣeé pa. Bẹ́ẹ̀ ni torí àwa yóò dúró lórí òtítọ́. Òtítọ́ yẹn ló dẹ̀ máa sọ Yorùbá di òmìnira. Ẹ máa tẹ́tì wa, àwa ò ní dákẹ́. Ìgbà tí ojú sì dúdú, tí àwọn bàbá wa ò tí ì mọwọ́ ọ̀tún yàtọ̀ sí ọwọ́ òsì, lè gbé wọn ní gógó mọ́ra. But we Yorùbá nowadays, we will not allow it. If you sign it, tẹ́ bá sign any agreement kankan pẹ̀lú Nigeria government, tẹ́ bá sign any agreement kankan pẹ̀lú British,
àwọn ilé yín àtàwọn ọmọ yín àtàyà yín ló máa forí fa. We the Yoruba we are going. Èmi tún pariwo gbogbo ọba Èkìtì ẹni jáde ọ̀ràn mítì tí wọ́n pè lẹ́kọ̀ọ́ ẹ má lọ o mítì ìbànújẹ́ ni. Let me see you ní Ìgbẹ́rẹ́ Ìpàkọ́s òyìnbó ni. Please let me see you Ìgbẹ́rẹ́ Ìpàkọ́s. Níbi tẹ́ máa fi mọ̀ pé àwọn tó pe mítì yìí wọn ò fẹ́ràn ẹ̀yin ọba. Nígbà tó pọba méjì lẹ́kìtì tó pọba ẹyọ kan ní Èkìtì local government ní Kwara state wèrè wọn ò pe meeting pé àwọn fẹ́ kẹ́nu ọba Yorùbá ó kò abẹ́ ẹ̀gbọ́n mi bí nígbà tí Fúlàní pọmọ Yorùbá bẹ́ẹ̀ ní pẹ́ràn ní gangan lẹ́kìtì ní Lóńdó ní tó kidnap ọmọ Yorùbá everywhere ọmọ Yorùbá ẹ wà nínú ṣọ́ọ̀ṣì ní Ogun state ẹlẹ́yìn ṣe fíjìn the Fulani wọ́n débẹ̀ wọ́n gbé pásọ̀ lọ́wọ́ yan ìbọn bí wèrè. Please the Yoruba people don't forget Ọ̀wọ̀ incident àwọn wèrè yìí wọn ò pé mítì o when they starting they are prepare for campaign for the second time of Tinubu. They want to collect money for the Tinubu. I can tell you, if they say that Tinubu gan lè má máa ń pa ẹ̀, it is because of money. Kí Tinubu lè sọ pé ẹ káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere. Yorùbá ẹ rojú ayé lóde o, ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ àló ń pọ́n. Ní nísìmí bẹ́ẹ̀ ṣe ní ẹ̀ní jẹ́ kọ́ ọmọ Yorùbá ó nísìmí. Àwọn àgbààgbà Fúlàní bí àwọn ọmọ wọn tó dà sọ́dọ̀ wa bíbẹ̀ yìí bó ṣe kidnap tó ń pa tó ń dáná súlé tó ń dáná sun ènìyàn ẹ̀rí kí àwọn bàbá wọn condemn ẹ̀ they will never condemn it torí pé àṣekù iṣẹ́ bàbá wọn dànfójò làwọn ń ṣe. That is why tó bí rọ̀ wọ́n lọ́rùn láti send àwọn ọmọ wọn wá sí ọ̀dọ̀ wa bíbá yìí but our own leaders that they call themselves ọmọ Awólọ́wọ̀ mo ti sọ dáadáa ojú wọn jọ ojú Awólọ́wọ̀ ẹ́ńjìnì Ṣàgàrí ló wà nù wọn. They started condemn the Yorubas because they want favour for the Fulani. We must say no to them. We must say no to them. Mo sọ bẹ́ẹ̀ nìyẹn kan lẹ́nìí. Mo ní ká má sọ ọmọ Yorùbá dibi tí ọba ó ti máa lọ ní títì táwọn máa dòkúta bò wọ́n. Táwọn máa sọ̀kúta bò wọ́n. Torí ìjẹkújẹ òde tí ò yẹ kán lọ, pàtí tí ò yẹ kán lọ, ìrìn àjò tí ò yẹ kán rìn. Lọ́ba mi sọ pé ẹni dẹ́ ẹ jókòó. Nígbà tó ọba bá ń jẹ́ ọba nílẹ̀ Yorùbá let me say nígbà tí ọba ń jẹ́ ọba nílẹ̀ Yorùbá ta ló bí Ọbásanjọ́ ó máa gbókú ni. Let me give you ìtàn kan. Adéníran Ògúnsọ̀yà pẹ̀lú Aláàfin Ọ̀yọ́ tẹ́lẹ̀jọ wà ní mítì kan pé nígbà tó ń di Aláàfin Ọ̀yọ́ ò dìde tó sọ̀rọ̀ àlùbàṣà sí bàbá yẹn ni kó máa gbó ni wọ́n sọ ìtàn sọ fún wa pé ó gbó títí ó fi kú ni nígbà tó bá ṣe jẹ́ ọba nìyẹn ṣùgbọ́n àwọn ọba tó ní pati brand envelope kó ti báyé wọn jẹ́ not all of them o but a ṣe sí wọn ní Ìgbẹ́rẹ́ Ìpàkọ́ they must not go to that meeting. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ bá gbọ́ táwọn kan sọ lọ́tún tó sọ lọ́sì àwọn bàbá wa ò approve meeting yẹn because ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba tó mọ tó ń ṣẹlẹ̀ wọ́n kàn pé wọ́n ní wọn ò mọ alájọrí tó fi pè wọ́n símítì òfò wọn ọ̀hún wọ́n pè Sunday Igboho can you see it
wọ́n wá Sunday Igboho as a special guest, Gani Adams as a special guest. Wọ́n ní wọ́n wá unity. The Yoruba, we must be wise. When they say Yoruba Unity Day, ìtàn Igbo àti Fulani náà lọ pa lọ́dọ̀. Tẹ́níkì tí ọmọ Igbo àtọmọ Hausa àtọmọ Fulani bá ti lè sọ. Fóònù yẹn ti fẹ́ kú. Pé tọmọ Igbo àtọmọ Hausa àtọmọ Fulani bá ti lọ sí èdè Yorùbá, ó ti dọmọ Yorùbá nìyẹn. During the time they're supposed to preach the peace among the Yorubas, they did not do it. Ṣùgbọ́n nígbà tí sẹ́dí ọmọ Adéyẹmọ gbé lẹ́tà lọ sí London, wọ́n wá wo àbùkù rẹ̀ o, wọ́n wá wo gbogbo ọ̀nà, wọ́n parọ́ mọ́ Sunday Igboho, wọ́n parọ́ mọ́, wọ́n ṣèké mọ́, wọ́n ló lu jìbìtì. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí bàbá láṣẹ Igboho, bàbá ló rán ẹ wá pé kí wọ́n wá lògbà tiẹ̀. Gbogbo abínú ẹni o, ẹdẹ lọ dákẹ́ pẹ́mpẹ́m. Tẹ́ bá gbọ́ ọ́díò ìyá tí mo play lọ́sàn-án ọ̀ ìrọ̀lẹ́, ó ní àwọn ń wò ó pé ọdún yìí tún ń lọ náà ní ṣé wọn ò ní rí nǹkan kan ṣe ní. The Akintoye families, the Igboho family, àwọn ò mú failure torí pé Olúwa ń bẹ lẹ́yìn wa. That letter alone that shake Nigeria government tó ń dorí Tinubu rú pé ọ̀nà wo lọ́mọdé ìgbégbà ọmọ tí ò kàwé ní ṣe number 10 Bonny Street ní bọ́ọ̀ ló ṣe gbégbà ó ń dorí wọn rú. They started crack their brain. Wọ́n bẹ̀rẹ̀ sí sọ oríṣiríṣi ọ̀rọ̀. That is achievement tí a lè gbé lẹ́tà lọ sí ibi tí ilé alágbára àwọn tó so wá papọ̀ pé ẹ wá o a ò ṣe mọ́ o lórí tá ń kọ. Ó bá ní àwọn ṣe ń wò ó kí ló máa jẹ́ achievement wọn. Iye máa já ẹbọ lẹ́ńbẹ̀ orí yóò síbẹ̀ ni mo fi sọ pé lọ́sọ̀ pé lot of things ní iye máa já o mọ̀. Àwọn delegate wọ́n ṣe meeting pẹ̀lú àwọn bàbá wa lánàá. They succeed in making failure F9 ni wọ́n ní tó mú lọ. So àdàmọ̀díẹ̀ ni wọ́n á gbé jáde síta. Tẹ́tí mi jù bẹ́ẹ̀ lọ. Ohun tó lè mú kí n mọ́tò jáde lọ́la ní ti ìbàrówó dátà lórí ẹ̀yìn ọba yìí. Tí n bá tún lówó epo gan màá tún máa lọ pálásì àwọn ọba yẹn. Mo ní mo ti di kanajẹ́ gbọ́mọ yín lọ́wọ́. We will not allow you to spoil our tomorrow. Ẹ ti jayé títí wa mọ́lú but ayé àwọn ọmọ wa tó ń bọ̀ never. Yorùbá will free, we will have our own independence. Yorùbá will go. We are tired for Nigeria. Mi tí orí burúkú tẹ́ fẹ́ ṣe. Mo sọ pé wọ́n fẹ́ kó àwọn páńpẹ́ ọba wa mọ́ra ni. Àwọn ọba tí o mọ̀ Bàmí ọwọ́ Àjèrò ojú òtí Èkìtì rí àbá ọba ilẹ̀ Bàmí ọwọ́ Àjèrò mo mọ̀ pé ẹ̀ ní dójú tì mí. Please, I don't attend that meeting. Èwe Adó ọ̀rá ẹ pé kábíyèsí o kọ́ má dojú ti Èkìtì. Ògògà Olúkẹrẹ ọba Ìyìn ọba Ìgèdè ọba Ẹ̀fọ̀n Òkè Mẹ̀sí Alára Àjèrò Olúkòrò Olúpòtì Ùṣì Ẹlẹ́kọ̀lé Ọ̀bọ́láláṣọ́. You must not attend that meeting. Gbogbo ọba ní Ìjẹ̀ṣà ẹ̀yin ọmọ ọwọ́ òbòkú ẹ̀yin àwọn bàbá wa òrìrìn wọ̀ sí rí. That meeting any ọba in Ìjẹ̀ṣà land, Èkìtì land, Ondo
that attend that meeting ó disgrace gbogbo wa. Deji of Akure, ẹ̀yin tẹ́ bá mojú àwọn ọba yẹ, you better call them one by one. Òṣèmọ̀wé tó dò ẹ pè wọ́n, ìlú àbùkù náà fẹ́ lù fún wọn, ìlú ẹ̀tẹ́ náà gbé jáde síta tí àwọn olórí burúkú fẹ́ káwọn ọba wa ó jó, ẹ má jẹ́ káwọn ọba yìí ó jó, ẹ pè wọ́n. Mo sọ ní ìjẹta mo ní aṣọ àlà làwọn ọba yìí náà wọ̀ sọ́rùn, àwọn olórí burúkú elébi ajá olóṣèlú wọ́n fẹ́ ta epo sí aṣọ àlà wọn. The threat that you are threatening me ó túbọ̀ ń fún mi ní agbára ni. The threat that you are threatening me make me continue searching for the true Yoruba history. Àwọn tó ti wùwà orí burúkú ní ilẹ̀ Yorùbá, we must say no to you. We must. Agbárí sáàsì kan ní ìjẹta tí ò bá jẹ́ pé ọmọ Yorùbá ní ènìyàn lókè òkun, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ní ìbá ti kú. Ask the governor. Tẹ́nà fẹ́ lọ dédé abẹ́ pé àwọn governor together, abẹ́ pé àwọn senator, àwọn rẹ́ẹ̀pù, ṣé senator that no have office in our constituency that collect 500 million naira in 3 months. Talentan aláṣìírí yín ti tú, Yorùbá ń lọ. Ṣé rí ìkòkò ọbẹ̀ tẹ́ ní pé kò ní fọ́ yẹ, ẹni tó ní kọ́kọ́rọ́ ayé máa fọ́, he will deliver the Yorùbá race. Torí ó mọ̀ pé kìí ṣe májẹ̀mú òun àti ìlàkalẹ̀ òun àti ìlànà tó ń là fọ́mọ Yorùbá lọ́mọ Yorùbá ń gbé lọ́wọ́lọ́wọ́, pé inú ìgbèkùn la wà. Ìfẹ́ kó wa àwọn olóṣèlú, àwọn sẹ́nítọ̀ olè tí Tinubu ti fi 150 million naira owó mọ́tò tó ti fi há wọn lẹ́nu. Ẹ wá bẹ́ẹ̀ kó wọ papọ̀ pẹ̀lú àwọn ọba ká bá ṣe pé we the Yorùbá we still believe in one Nigeria. Àrà ló máa pa gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí mítì yẹn. Bẹ́ẹ̀ bá kúre ẹ̀ ní sùúrè, àrọ́dọ́mọdọ́mọ yín máa jìyà. Any Yorùbás that go against the freedom independent of Yorùbás, àrọ́mọdọ́mọ máa jìyà eléyìí. I'm sorry to use that word. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn tó ṣe lánàá. Ó yẹ káwọn kan tó ohun èlò sí ọlá ni wọ́n níbẹ̀rẹ̀, kan tó wá di ohun èlò sí ìdíbàjẹ́. Ẹ lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ wọn àtọmọ ẹbí wọn, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn tọrọ oúnjẹ jẹ káàkiri ni. In politics today, ó yẹ ká máa rí àwọn ọmọ wọn pé yes, ọmọ akẹ́ ọmọ borí owó rèé, yes ọmọ. But nítorí pé wọ́n ti jayé àwọn ọmọ wọn lú, ègún wa wà lórí àwọn ọmọ wọn. Ẹ jẹ́ á pàdé lọ́la. Mo sọ fún yín, bẹ́ẹ̀ tẹ́tì mi jù bẹ́ẹ̀ lọ. Ohun tí ò ti ní mú mi jáde lórí ọ̀rọ̀ àwọn ọba àtẹ̀mí tí orí burúkú tẹ́ fẹ́ ṣe, tẹ́ fẹ́ fi mú ìran Yorùbá wọnú ìgbèkùn ní pé kí n má rí owó dátà, tí n bá tún rí owó epo mọ́ lọ́dọ̀ àwọn ọba.